ṣé ti rí èmi ò bá ní ká mú blue gele that's general. àtàwọn tá fẹ́ invite kí wọ́n lo blue káwọn ọkùnrin lo blue fìlà ẹ mọ̀ pé colour blue yẹn ó wà unique ó dẹ̀ máa ń tàn. Kò ṣe pé idea bad o but mo kàn tún wò pé káwa stand out from the general public ó wà òkè táwọn general bá wọ blue but àwa ó yẹ ká stand out ni tá bá dúró sẹ́gbẹ̀ kan tá yọ bá wa mọ̀ pé yes àwọn tó ń ṣe party ló dúró yìí because tá bá rú dédé tó takọ dúdú tó báyìí tá distinguish her from the general public ṣùgbọ́n wọ́n mọ̀ pé àwa là ń ṣe nǹkan kò yẹ so bóyá a lè mú super java wa òkè. má gbé yẹn wá o mo fẹ́ kẹ́yẹ́ ká lo Hollandis ṣe mọ̀ pé tájà tẹ̀wọ́n kọ́ ló ń wọ̀ fún big girls bíi tiwa báyìí ni classical babe ó yẹ kó yẹ ẹ̀ náà. ó wà òkè. ẹ wò ṣẹlẹ̀ ń tàn yìí bẹ́ẹ̀ ni torí ẹ kàn ń sọ ẹ ká mú gbá ká má ṣọ ká mú gèlè nǹkan tẹ fẹ́ wò lọ́jọ́ yẹn nìkan ló bá yín ẹ ti ẹ̀rù nǹkan táwọn èèyàn máa jẹ. sórí tó bá jẹ́ ti oúnjẹ yẹn ìwọ fìyẹn sílẹ̀ next agenda wa nìyẹn ní meeting tá pè yín náà wo sórí tá bá ti sọ̀rọ̀ ilé ìtàn àgbésẹ́gbẹ̀ kan àwa mú pépà àmú báírò àwa list gbogbo nǹkan tá máa lò fún sísè mo dẹ̀ ní olópò kan kàwọ́ mi tí máa pè tó máa dáná fún wa. that's true. Yes, ó dáná mọ́tò wà ń kọ́. mọ́tò bá wù. ẹ wo tèmi yé mi o ṣẹ́rí church service nìkan náà fẹ́ ṣe fún mọ́sí mi lẹ́kọ̀ọ́ gbogbo pátí tó kù ìlú wa láti fẹ́ lọ ṣe mi ò dẹ̀ fẹ́ níyàn kankan lára ìdí nìyẹn tí mo ṣe fẹ́ ká gba bus kókó gbogbo everybody lọ kó dẹ̀ tún dáhùn padà. bus sórí tó bá jẹ́ ti bus yẹn kò sí problem mo ní ọ̀rẹ́ kan tí ọkọ ẹ̀ ní bus yẹn máa ń fáwọn èèyàn ṣàtọ́wá fẹ́ ṣe charter òun máa pọ̀ ti gbogbo ẹ̀ náà ọ̀pẹ́ ìnáwó èmi ìjìnlẹ̀ máa jọ ń kóra ní anyway tẹ́mi bá ti lọ lẹ́sìn máa ya ọ̀dọ̀ ẹ̀ máa ní kó bá wa bá ọkọ ẹ̀ sọ̀rọ̀ pé bọ́ọ̀sì yẹn o a máa ní ìdẹ̀ ní ọjọ́ báyìí that's settled. ó tiẹ̀ ti wá dà báyìí torí a ti ń yanjú gbogbo ẹlẹ́yọ kankan kò wá ní ìdíkọ́tà tó sùn wọ́n lé tán ká máa sáré káàkiri ṣé àwọn kẹ́kọ̀ọ́ ní make sense. ọjọ́ ti súnmọ́ lé tán ìgbà mélòó lọ́sẹ̀ mẹ́ta fi máa pé. òótọ́ ni ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ wo mo wá fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ gan ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fẹ́ kẹ́ dúró tì mí gbàgbàgbà báyìí tí bá ń wo wájú báyìí ẹ̀yin ni kí n máa rí o mo ò dé fẹ́ ká lack anything at all èmi Adétòrò mo fẹ́ ṣe òkú ìyá mi káyé gbọ́ kọ́run mọ̀ I want it to be the talk of the town. Yes o. ó deserve it. She was truly a mother. Adétòrò ṣe báyìí sẹ́ńpẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ fi ọkàn ẹ balẹ̀ sórí tí o bá ń lọ báyìí tó ń wẹ̀yìn tó ń rí wa lẹ́yìn kò máa bóyin kò máa rẹ́rìn torí kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ gbogbo ètò ló máa tó ní problem. ó ní problem bó ṣe sọ ó dà pé o mọ ìyàwó ọ̀rẹ́ o torí tó bá mọ ìwà ni kò yẹ kó tiẹ̀ kẹ́rù báyìí rárá àwọn ẹni ẹlẹ́ni tá a mọ̀ rí gan tó máa fún aláìbí àǹtí ẹ̀jọ̀ mo fẹ́ kẹ́ bá mi ṣe pàtì mo fẹ́ kẹ́ wá kẹ́ wọṣọ báyìí kẹ́ ṣe tá má di ká tábà kan dúdú tá má gbé sórí báyìí ẹni pàwọ́ là ń ṣe nǹkan ká má ṣẹ̀ṣẹ̀ wá sọ ọ̀rẹ́ wa our own personal person.